a gbé ètò yìí kalẹ̀ fún náà ni láti máa rán wa létí àwọn nǹkan abínibí wa gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá àtàtà. Wọ́n ní bí onígbà bá pe bẹ́ẹ̀ ní àkúfọ́, èmi á máa sọ ní gbogbo ìgbà pé kò sórúkọ méjì táyà àtà ó pe gbá òun ju pàǹkárà lọ. Bẹ́ẹ̀ sì bí a mọ̀ wípé pàǹkárà ò. Àmọ́ bó ní nǹkan bá ti pe nǹkan rẹ̀ ní nǹkan ọ̀ṣọ́, tó ní nǹkan pe nǹkan rẹ̀ ní nǹkan pàtàkì, kò sí nǹkan tí gbogbo àwọn tí ó bá súnmọ́ náà ó bá pè é ju nǹkan iyì lọ. Àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, a ní láti mọ̀ nípa àwọn nǹkan abínibí wa kó má bàa wá di wípé wọ́n máa ra irọ́ ní bẹ́bà fún wa, wọ́n máa pè é lójúlówó nígbà tó ní nǹkan náà ò bá mọ̀. Àmọ́ nǹkan tí èèyàn bá mọ̀, olè yẹn lè sọ wípé nǹkan báyìí ló ṣe jẹ́. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé mo gbọ́n tán mo mọ̀ tán ò kàn án, ìta bá mọ̀ la mọ̀, èyí téèyàn ò bá mọ̀ kò mọ̀ náà nu. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. A kí gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin ẹni yìí tí kò ayé òní kó aṣọ yìí nígbà kọ̀ọ̀kan. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. A kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí, ẹ ṣeun amọ̀yì yín lọ́pọ̀lọpọ̀. Ẹ dẹ́kun oore tí ẹ lè ṣe fún wa náà ní kí ẹ tún bá wa tàn ká, kí àwọn tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa náà ó lè mọ̀ wípé lórí ètò ìṣẹ̀dálẹ̀ àjọ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀, à ń gbé wa létí àwọn nǹkan abínibí wa, àwọn nǹkan tó yẹ kí á mọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ Yorùbá àtàtà. Ẹ jẹ́ kí n lo àsìkò yìí láti lu gbogbo àwọn èèyàn tí wọ́n ti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube lọ́gọ̀ọ́ ẹnu wípé ẹ ṣeun, a dúpẹ́ amọ̀yì yín o. Àmọ́ ẹ̀yin tó bá kù tí ẹ ò tí ì darapọ̀ mọ́ wa náà, à ń rọ̀ yín pé kí ẹ darapọ̀ mọ́ wa lójú òpó YouTube eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ abínibí wa, láti máa jaládùn ọ̀kan òjọ̀kan àwọn ohun abínibí wa tí àwa ń ṣiṣẹ́ ìwádìí lé lórí, tí a sì ń gbé jáde fún ìgbádùn ẹ̀yin ẹni yìí tẹ̀ ń fẹ́ tiwa. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. Tó Adébíyẹyìn má ṣí báyìí, ó làwọn àgbà pè ní àgbà ọ̀lẹ. Káwa má bàa wá dé àbí Adébíyẹyìn má ṣí tó Débíyẹyìn tó tọ́sẹ̀ lẹ̀, ẹ̀gẹ́ akúkú wa wọnú ètò gan lọ nísàn-án. Ká mẹ́nuba kókó ọ̀rọ̀ tí a ti fi tó yín létí bí a fẹ́ gbéyẹ̀wò lọ́sàn-án tòní. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. Ẹrú àti ìwọ̀fà. Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ jókèlè tó fẹ́ gbádùn rẹ̀ yìí kọ́kọ́ fọwọ́ ni? Nítorí náà àwa náà wà á kọ́kọ́ fọwọ́ ká tó bẹ̀rẹ̀ sí ní jaládùn òkèlè kókó tí à ń gbé yẹ̀wò náà. Kí ni nǹkan tó máa ń sọ̀yàn di ẹrú? Bí o rò pé ó ṣeé ṣe kéèyàn ó bí ọmọ kó wá lórúkọ tóun ó sọmọ báyìí ni ẹrú ṣe gbá ẹrú ṣàwo, kò ṣeé ṣe. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tí á wo ọmọ rẹ̀ sùnsùn tí á sọ ọmọ rẹ̀ ní ìwọ̀fà. Ó ní n tó ṣokùnfà n tó sọ àwọn èèyàn yìí di orúkọ tá à ń pè wọ́n. Kí wá ní nǹkan tó fà á? Ẹ jẹ́ á ti bẹ̀rẹ̀. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. Ẹrú. Kí á tó lè pèèyàn ní ẹrú, láì ṣe àní-àní, ohun tí ó bí ẹrú ni ogun. Ìyẹn ni wípé nígbà tó yẹ ogun bá ti wọ̀lú, ṣé ẹ mọ̀ wípé láyé àtijọ́ bá a ṣe ní ogun àdúgbò sí àdúgbò, a ní ogun ìlú sílùú, a ní ogun ìletò sí ìletò. A kí bàbá wa Adéolú Adékọ́lá, ẹ ṣeun o, ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé bọ̀, ogun òní sọ ní dẹrú. Báwo wá lógun ṣe sọ ní dẹrú o? Láyé àtijọ́ bí ogun bá ti ṣẹlẹ̀, àti igun kìíní àti igun kejì, òní wọ́n á máa sa ipá wọn láti lè rí wípé
àwọn ja ogun ọ̀hún ní àjàyọrí. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé kò sí béèyàn méjì ó ṣe fàǹfà dandan ló pin fífà ọwọ́ ẹnìkan ni ó já mọ́. Àwọn tí ọwọ́ èyí ò ní wípé akitiyan láti gba ẹ̀mí ara ẹni láì lágbára òní sọ ní di ẹrú. Gẹ́gẹ́ bí ẹni tí ó ti gbìyànjú tó rí wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ alágbára gan ti bógun lọ, tó wá wò pé òun ò tí ì fẹ́ kú o, ó sì mọ̀ wípé agbára òun ò gbé kóhun ó sọ wípé òun ó bá wọn ta kàngbọ̀n. Irú àwọn ẹni yìí òun ni wọ́n máa ń kó. Tí wọ́n bá ti lọ sójú ogun tí wọ́n togun dé, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pín àwọn bí wọ́n ṣe ń pín igun ogun, èyí ò ní pé àwọn nǹkan tí wọ́n mú bọ̀ látojú ogun, àsìkò tí wọ́n máa ń pín oní Yorùbá máa ń pè ní àsìkò ìpíngún ogun. Pé gẹ́gẹ́ bí a ṣe ní ogún oyìn ní oníkálukú, ohunkóhun tí wọ́n bá ti kó bọ̀ láti ibi tí wọ́n ti lọ jagun yìí ó ti di oyìn ní wọn nu. Eléyìí náà ló wá sọ àwọn èèyàn tí wọ́n bá kó bọ̀ láti ibi tí wọ́n ti ja ogun ló sọ wọ́n di. Àwọn tí wọ́n wá di oyìn ní wọn yìí, àwọn ni à ń pè ní ẹrú. Ẹ rí wípé lára àwọn ìwúre tí wọ́n máa ń ṣe fún ẹni tí ó bá lọ sójú ogun ni wípé ẹ kẹ́rù èyí ò ní wípé ẹ kó ohun ìní, àwọn ohun ìní bí owó, bí aṣọ, bí ẹṣin, nǹkan kan ní orí ẹrù. Ṣùgbọ́n èèyàn tí ò lágbára tí ó ti gbà láti fi gbogbo ayé rẹ̀ fún ẹni tí ó ti borí wọn yìí, àwọn ni ẹrú. Ẹni tí a bá sì ti kọ́ lẹ́rú yìí, ihun tó bá wu olúwa rẹ̀ ló lè fi ṣe. Tó bá ṣe obìnrin ni, tó bá jẹ́ obìnrin awẹ́lẹ́wà tí ó wọ olúwa rẹ̀ lójú, kò nílò pé wọ́n ń dáná kankan lé lórí, torí wípé ó wulẹ̀ fi ara rẹ̀ ṣe ẹrú láti dóòlà ẹ̀mí ara rẹ̀ ni. Nítorí náà ọṣẹ tó bá wu olówó rẹ̀ ló lè fi gún, ihun tó bá wù ú ló lè fi ṣe. Àmọ́ ní ti ìwọ̀fà, ẹ jẹ́ ká wá lọ sí kámú ti ẹrú ká gbé. Ní ti ìwọ̀fà, owó yíyá ó ní ìpìlẹ̀ rẹ̀. Ọ̀kan pàtàkì lára ọ̀nà ìranra ẹni lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá ó ní yíyáwó, tàbí ká pè ní owó yíyá. Ṣé ẹ mọ̀ wípé ọ̀dá owó rèé wọ́n láwo kóró? Bí ọ̀dá owó bá ń dáyàn, ọ̀rọ̀ tí owó bá sì ṣe lé títì tó ti lélẹ̀ wọ́n nílẹ̀ ní gbé. Bẹ́ẹ̀ làwọn èrò àgbà túbọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó bá jẹ mówó igba ìdọ̀bálẹ̀ ò lè tán. Èyí ni wípé nǹkan tó bá jẹ́ wípé owó la fi ṣe, béèyàn dọ̀bálẹ̀ látòní dọ̀la, eré ìdárayá ní í ṣe, dandan ni kó wá owó. Bírú nǹkan báyìí bá wá ṣẹlẹ̀ sí èèyàn tó jẹ́ wípé ó nílò owó tí ó sì sí agbára lásìkò náà, irú ẹni yìí ó ní tó àwọn olówó èlé lọ. Ohun tí ó sì ṣe ni wípé bẹ́ẹ̀ ó bá sì wá lọ bá olówó lásìkò ìgbà náà, kì í ṣe pé yóò kàn lọ ní sọ̀rọ̀sọ rárá. Ó ní ohun tí ó ṣe, yóò kọ́kọ́ wá ẹnìkan tí á dúró gẹ́gẹ́ bí onígbọ̀wọ́. Onígbọ̀wọ́ yìí ni ó wà ní ipò tí alárinà máa ń wà láàrin ọkọ àti ìyàwó, láàrin olówó àtẹni tó fẹ́ yáwó nínú ètò ìyáwó nílànà ìbílẹ̀. Nígbà tí wọ́n bá wá ṣàlàyé ihun tó wá, tó sọ nǹkan tó fẹ́ fowó ṣe, bí olówó bá ti wá gbà láti yá lówó, ohun tó wá kù ni wípé á wá ẹnìkan tí a dúró fún un. Nínú ìlànà ìyáwó eléyìí, ohun tí ó yóò fi ṣe èlé owó òun ni iṣẹ́ tí ẹni tó bá dúró yìí bá ń ṣe fún un.
nígbà tí onígbọ̀wọ́ àti ẹni tó fẹ́ yáwó tí wọ́n bá ti ṣàlàyé fún olówó tó lówó sì gbà láti yá wọn lówó, ohun tí ó ṣẹ́kù ni wípé wọ́n á fa ẹnìkan sílẹ̀ gẹ́gẹ́ bí aláàlọ́ tàbí onídùúró. Aláàlọ́ tàbí onídùúró yìí ó ní àwa ń pè ní ìwọ̀fà. Àwọn àgbà tilẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ wípé ìdí tí wọ́n fi ń pè wọ́n ní ìwọ̀fà ni wípé ọjọ́ 6 láàrin ọ̀sẹ̀ òun ni wọ́n fi máa ń ṣiṣẹ́ fún olówó wọn. Láàrin ọjọ́ 7 tí ń bẹ lọ́sọ̀rọ̀ àárín ọ̀sẹ̀ wípé wọ́n wọ̀ sí ọ̀dọ̀ olówó wọn, wọ́n sì ń ṣiṣẹ́ lọ́dọ̀ olówó fún ọjọ́ 6. Ọjọ́ 7 wọ́n ní láti fi fọ aṣọ ara wọn láti fi ṣe iṣẹ́ fún ara tiwọn náà. Àmọ́ èyí yóò túmọ̀ sí wípé wọ́n ń kúrò lọ́dọ̀ olówó wọn o. Tí ẹ bá wá kíyèsí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn méjèèjì, ẹ rí wípé wọ́n yàtọ̀ síra wọn. Ogun ní sọ ní dẹrú, owó yíyá ní sọ ní dìwọ̀fà. Ìyí tó wá pẹ̀lú ìwọ̀fà ni wípé bí ẹni tó yá owó tí ó bá ti jẹ́ ọlọ́gbọ́n èèyàn tí ó tètè ṣiṣẹ́ láti dá owó padà, ọjọ́ tó bá dá owó padà ní ìwọ̀fà gba òmìnira. Tí a bá wá sọ̀rọ̀ nípa onídùúró, ẹlòmíì tí ò bá rí ẹnì kankan tí ó dúró fún, ó lè yáwó kó tún dúró fúnra ẹ̀, kó jẹ́ pé òun fúnra ara rẹ̀ náà ni ó mọ̀ sí gba owó tó yá. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà bí ẹni tó súnmọ́ wọn bí ọmọ wọn, àbúrò, ẹ̀gbọ́n tàbí ẹni tó ṣàsúnmọ́ òun ni wọ́n máa ń sábà dúró láti máa ṣọfà owó yíyá. Nígbà tí ẹni tó yáwó gan fúnra rẹ̀ á lọ ṣiṣẹ́ láti lè dá owó tó yá padà. Ṣé ẹ mọ̀ wípé àwọn àgbà bọ̀ wọ́n máa pòwe pé àìmètè àìmèrò ní mú kí ọmọ ìyá 6 ó kú sóko ọgbẹ̀rún ìwọ̀fà nítorí ẹgbàáfà. Ọ̀rọ̀ àṣà owó yíyá àti ìwọ̀fà yìí olóbí òwe yìí wípé nígbà tí ọmọ ṣe mọ̀ pé bí wọ́n bá fẹ́ fi ọgbọ́n sí ọmọ ìyá 6, ó yẹ kí ẹnìkan ó dúró kẹ́nìkan ó mọ̀ ọ́ sí gbà kí àwọn 5 ó lọ ṣiṣẹ́ ni. Nígbà tí àwọn 5 bá ṣiṣẹ́ tí wọ́n bá da owó papọ̀, wọ́n á padà wá láti wá gbá ẹni tí ó ń ṣe gbàálẹ̀. Ṣùgbọ́n bí ó bá jẹ́ wípé gbèsè ayé kóńkó jábélé òun ni oníkálukú ń ṣe, tí ẹnìkíní nílò owó tó yá owó tí ń sọfà rẹ̀, tí ẹnìkejì nílò owó tó yá owó tí ń sọfà rẹ̀, tẹ́nìkẹta nílò owó tó yá owó tí ń sọfà rẹ̀, ta ló wá fẹ́ ṣiṣẹ́ ń ta tí wọ́n ó fi rí owó san? Ohun tí wọ́n fi òwe yìí tọ́ka sínú wípé a nílò láti máa fi ọwọ́ sowọ́pọ̀. Nínú ìfọwọ́sowọ́pọ̀ òun láti lè tètè bọ́ nínú oko ìwọ̀fà tí a bá wà. Tí a bá wá bí àwọn méjèèjì sí ẹ̀gbẹ́ ara wọn, ẹ rí wípé iṣẹ́ ìwọ̀fà ó yàtọ̀ sí iṣẹ́ ẹrú. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Bí olówó ẹrú bá pa ẹrú kò sẹ́ni tí ó bí. Àmọ́ bí olówó bá pa ìwọ̀fà, wọ́n á bí, wọ́n á lọ nífun. Torí gbogbo agbára tí olówó ní lórí ìwọ̀fà fún àsìkò tí wọ́n jẹ ní gbèsè ni. Iṣẹ́ tí ìwọ̀fà ó máa ṣe òun ló dàbí èlé lórí owó tí wọ́n yá. Ní ọjọ́ tí wọ́n bá ti dá owó padà, ọjọ́ náà ni ìwọ̀fà ló gba òmìnira. Ìṣẹ̀dálẹ̀ dòdòmídò. Yàtọ̀ sí èyí, bí ìwọ̀fà bá jẹ́ obìnrin, tírú obìnrin yìí wá wọ olówó lójú tí ó bá fẹ́ fẹ́, yóò sọ wípé òun yọ̀ǹda owó tó ń sigba rẹ̀. Ó túmọ̀ sí wípé dípò tí ó fi san owó orí, owó ìsìngbà ni ó yọ̀ǹda. Àmọ́ ní ti ẹrú kò sí nǹkan kan tí ó yọ̀ǹda, torí wípé àtòkù àtààyè rẹ̀ ó ti bọ́ sí
ọ̀dọ̀ olówó rẹ̀. Tí a bá wá sọ̀rọ̀ olówó rẹ̀ nípa ti ẹrú níní, lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn alágbára ni wọ́n máa ń jẹ́ olówó ẹrú. Àmọ́ nígbà tó ti wá di wípé wọ́n á máa fi ẹrú gan ṣe ẹ̀bùn, wọ́n lè bùnyàn lẹ́rú bí ìgbà téèyàn bá bùnyàn lówó kó ní ó ti sì mí dáadáa, ó yá ọ̀rẹ́ mi rèé tó máa lọ ọ̀dọ̀ rẹ̀. Bó bá sì wu olówó míì ó lè mú ẹrú lọ sọ́jà kó tà á béèyàn bá bígbà téèyàn ń ta lẹ̀kẹ̀, téèyàn ń ta aṣọ, téèyàn ń ta bàtà, téèyàn ń ta oríṣiríṣi nǹkan. Àmọ́ eléyìí ò ṣeé ṣe fún ìwọ̀fà. Gbogbo àṣẹ gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nubà tí a sì tún tẹnu mọ́, gbogbo àṣẹ àti agbára tí olówó ní lórí ìwọ̀fà fún àsìkò tí wọ́n jẹ gbèsè ni. Tó bá ti di wípé ẹni tó yáwó rí owó san, ìwọ̀fà náà gba òmìnira nù. Ó túmọ̀ sí wípé ó rọrùn fún ìwọ̀fà láti di òmìnira ju ẹrú lọ. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Ẹ jẹ́ kí a wá gbé wá sí ayé òde òní. Ṣé ẹ mọ̀ wípé béèyàn bá yá owó ní ilé ìfowópamọ́, torí pé ìlú ti yí, orí ti padà, ẹsẹ̀ ẹjọ́ náà ti yàtọ̀. Eléyìí ló fà á tó fi jẹ́ wípé kò wọ́pọ̀ láti lọ mọ́ sí gbà bíi tayé àtijọ́ mọ́. Àmọ́ síbẹ̀, ìyí tí wọ́n fi ń dípò ìgbà sísìn ní ìsinyìí ni owó èlé. Bíi kéèyàn ó yá Dòdò mi dò. bíi kéèyàn ó yá 5,000 kí wọ́n ní ó san 7,000. Bíi kí èèyàn ó yá 7,000 kí wọ́n ní ó fi san 10. Àmọ́ láyé àtijọ́ tí wọ́n yìí fi owó lé iṣẹ́, òní wọ́n á ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe láti fi dí owó dí àsìkò tí wọ́n fi dá owó padà yìí, òní ìwọ̀fà ṣíṣe. Tí ẹ bá wá wò ó yẹ kẹ́ wá bí wípé bí wọ́n bá wá fi yàn sóko ìwọ̀fà tẹ́ni tó yáwó sá lọ ńkọ́, kí ni yóò ṣẹlẹ̀? Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Nǹkan tí yóò ṣẹlẹ̀ náà ni wípé ẹni tó wà lóko ọfà òní ò mọ̀ ṣe lọ. Ó di ìgbà tí wọ́n bá tó dá owó padà kó ń tó bọ́ ń tiẹ̀. Àmọ́ bó bá wá ṣe wípé ìwọ̀fà ló sá lọ, bóyá torí pé olówó rẹ̀ rorò ni ìwọ̀fà sá, bí torí tí wọ́n ṣe máa ń ní onígbọ̀wọ́ tí wọ́n yìí fi ṣe ní tààràtà gan-an. Pé bí olówó bí ẹni tó yá owó tí wọn ò bá rí, tí ìwọ̀fà tí ń sìgbà náà sì sá lọ, onígbọ̀wọ́ ni wọ́n ò lọ rí. Ẹ jẹ́ ká wá wò sí ìlànà ìyàwó láyé òde òní. Ẹ rí wípé ìta nílẹ̀ òun náà ni wọ́n tó ń gbé wá fún wa. Bó ṣe wà ńlẹ̀, ṣé ẹ mọ̀ pé nísìnyí tẹ́ ẹ bá fẹ́ yá owó, ẹ nílò gàrántọ̀. Ẹ nílò èèyàn tí ó dúró fún yín gẹ́gẹ́ bí onídùúró, tí ó fi jẹ́ wípé bí ẹni tó yáwó bá sá lọ, òní wọn ò rè. Yàtọ̀ sí eléyìí, wọ́n á tún nílò ohun tí wọ́n fi ṣe ìdúró. Pàápàá tó bá ṣe wípé ilé ìfowópamọ́, dípò tí a fi ń lo mọ́tò, tí a fi ń fi ilé ṣe ìdúró láyé èsì yìí, òun ni wọ́n máa ń lo èèyàn láti ṣiṣẹ́. Ṣe mọ̀ wípé iṣẹ́ oko náà ló wọ́pọ̀ láyé ìgbà náà. Òun ni wọ́n máa ń lo èèyàn láti ṣiṣẹ́ oko tí ẹni náà tó fi jẹ́ ìwọ̀fà tí ń gbà láyé àtijọ́. Ṣẹ́yìn náà ti wá gbà pẹ̀lú mi báyìí pé ká tó púpọ̀ nínú àwọn nǹkan tí a ṣẹ̀ṣẹ̀ ń ṣe tá à ń ṣe láyé èsì yìí tí wọ́n ń gbé fún wa, tí wọ́n ń pa tuntun, òun ló jẹ́ nǹkan tó ti wà láàrin wa gan, tí àwọn baba ńlá wa ti ń ṣe láti ìgbà pípẹ́, tó ti wà nínú ìṣẹ̀dálẹ̀ wa. Dòdò mi dò. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dò. Kò sẹ́ni tí gbàdúrà pé Ìṣẹ̀dálẹ̀ kò ń dẹrú, dòdò mi dò. gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà fún wa. Àmọ́ Ọlọ́run má jẹ́ á rí wàhálà tó kọjá agbára ẹni.
bí ogun bá dé téèyàn ò sì fẹ́ kú dandan ni kó dẹrú kó kúkú gbà wípé àmọ́ púpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà àtijọ́ wọn a máa sọ wípé ikú yá ju ẹ̀sín lọ torí wọ́n mọ̀ wípé oríṣiríṣi ẹ̀sín òun ló máa ń ṣe ẹrú oríṣiríṣi ìyà òní olówó fi máa ń jẹ ẹrú tí a bá wá wò ó lóòótọ́ ni kò sí ìpeni ní ẹrú bíi tayé àtijọ́ mọ́ àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn míì sì máa ń fẹ́ lo ipò ọwọ́ agbára àmọ́ a dúpẹ́ pé ìgbà ti yí padà. Jọ́nà mi ò là pérégedé jọ́nà mi ò là. Pẹ̀lú èyí ló jẹ́ mú orin King Sunny Adé ṣé ẹ mọ̀ wípé bọ́nà èèyàn bá là téèyàn ò bọ́ sọ́wọ́ ogun kò lè dẹrú bọ́nà èèyàn bá là tí ò bọ́ sóko àìní kò lè dìwọ̀fà. mo kí alàgbà Adéolú Adékọ́lá lẹ́ẹ̀kan sí pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí àná Olódùmarè mà lọ́pẹ́ tọ́ sí ẹ̀mí yín á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún nínú ayọ̀ nínú ire nínú ìrọ̀rùn nínú ìbàlẹ̀ ọkàn àti gbogbo rere tí ọkàn yín fẹ́ láṣẹ Elédùmarè. Jọ́nà mi ò là pérégedé jọ́nà mi ò là. Jọ́nà mi ò là. Láṣẹ Elédùmarè ọ̀nà gbogbo wa ni ó là lágbára Elédùmarè. Mo rò pé pẹ̀lú àlàyé tí a ti ṣe bí a ṣe ṣàlàyé ẹ̀ tí àná bẹ́bẹ́ báyìí a ti mọ̀ wípé ẹrú àti ìwọ̀fà wọn ò kì í ṣe ọgbà bí ìgbà téèyàn fẹ́ máa fi kúwó oorun ni ẹni ó kú ò lè jí mọ́ ẹni ó sùn dandan ni yóò padà lájú bó pẹ́ bóyá bó ṣe lè wù kó pẹ́ tó bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹrú àti ìwọ̀fà ẹni tó wà lóko ẹrú Ọlọ́run nìkan nìrètí ẹ̀ àmẹ́ni tó wà lóko ìwọ̀fà lọ́jọ́ tówó bá ti yọ ọjọ́ náà ló dòmìnira. pẹ̀lú eléyìí la fi wá máa dágbére fúnra wa lórí ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti èní lágbára Elédùmarè ìpàdé wa ní ojúkojú báyìí tún di ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ ẹ má gbàgbé wípé bàbá wa baálẹ̀ Yẹmí Ògúnyẹmí tí wọ́n jẹ́ baálẹ̀ Olúyọ̀lé àti agbègbè rẹ̀ àwọn ni a ó máa gbà lálejò lórí ètò wa ní ọjọ́ ìsinmi níbi tí a ó ti máa sọ̀rọ̀ nípa bí ẹ̀yin náà bá ní ìbéèrè tí ẹ lè fẹ́ bí baálẹ̀ lè fi ìbéèrè yìí ṣọwọ́ sí wa kó tó di ọjọ́ náà bí ẹ ò bá sì fi ìbéèrè yìí ṣọwọ́ sí wa kó tó di ọjọ́ náà ẹ tún lè darapọ̀ mọ́ tàbí kí ẹ pè sórí 081-5303-9148 Ọlọ́run aṣọ́ wa ju ọjọ́ ìsinmi lọ ìpàdé wa bí oyin bí adùn èmi ẹ máa lémi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ni màá lọ ẹ̀yin náà ni màá tún bá pàdé tó bá di ọjọ́ ìsinmi lágbára Olódùmarè àtẹ̀mí àtẹ̀yìn lágbo Ọlọ́run a ò ní dẹrú bẹ́ẹ̀ la ò ní dìwọ̀fà ọmọ tá a jẹ́ náà la ó máa yan kéde nínú ọlá Olódùmarè ìpàdé wa bí oyin bí adùn ó dàbọ̀.